Nàìjíríà à ń ṣiṣẹ́ bí erin, a máa ń jẹ̀jẹ̀ ìlérí mà ní. Ọmọ Nàìjíríà máa ń ṣe wàhálà gan mà ní. Àǹtí Júmi ò mà kí ń ṣe ọ̀lẹ rárá. Àǹtí Júmi ò mà kí ń ṣọ̀lẹ. A mà ti mọ Àǹtí Júmi for a very long time. Àǹtí Júmi ò mà deserve eléyìí. Wọn ò deserve rárá. Wow, I saw the video. Ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ kó go viral. Gbogbo bí tẹ́ bá ti ń pàdé fídíò Àǹtí Júmi yìí, nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó go viral. Mo ń wà níbí báyìí ni mo fẹ́ share ẹ̀ sí other place yẹn, but wọn ò gbé wá fún mi. Ẹ bá mi share ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí n play fídíò yẹn bí mo ṣe rí. Àǹtí Júmi ò deserve ẹ̀. The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. Pray for me. Pray for me. Ẹ̀mí mi ò gbé mọ́ kò sílẹ̀ kò sí ìgbọ̀ngàn ó ti di àwọn mi ò sórí kò sí àlàáfíà ló ti sùn mí ipá mi ti pín mo ti gbìyànjú gẹ́gẹ́ bí onígbàgbọ́ the first one dé ọlá mi ò rí the past 4 years ni mo ti wá ní ìfọ́sọ̀jú. Look up 41 Biola. You're almost 41 years old in the past 4 years. Really? Because we don't know what we're not one. I want more than that. What's the January 2? I am going to see you. This is your baby. My mom carry us go marry husband. Sorry. Adéọlá. Látijọ́ tí Àǹtí Júmi ti ń kó àwọn ọmọ yìí kiri. Ẹ̀yin abiyamọ ìjọba mi wá sí. Kò kí ń ṣòro owó nìkan o. We can stand up for her spiritually. Mo dẹ̀ bá ń tí ì sọ̀rọ̀ láìpẹ́ yìí, you know. Wọ́n sound bí ẹni tán go through anything. Mo tún béèrè lọ́wọ́ wọn pé ṣé ibi tán wà ní ibi iléeṣẹ́ tí torí nígbà kan a máa ń ríra dáadáa nílé iṣẹ́ and ọ̀dọ̀ wọn ò jìnnà síbi tí mo máa ń wà. Ẹ jọ̀ọ́ ẹ má dàbí Ọlá nìkan dá gbogbo yẹn lẹ́yìn ijó àánú. Ẹ̀yin tẹ́ ẹ bá lówó lọ́wọ́ gan láti help wọn. Tẹ́ bá ń pàdé àwọn fídíò wọn tẹ́ ń bá wọn share ẹ̀ lásán. Ẹ ti try. Àǹtí yóò deserve rárá. Lára àwọn èèyàn gidi ní industry ni Àǹtí Júmi wà. Mi rí ibi tán ti bínú rí. Kò bínú èèyàn rí. Lóòótọ́ àǹtí yẹn Jesus Christ. Ó like ọmọdé gan. In fact, ọjọ́ wo ni mo pè wọ́n tó tún pariwo wípé ṣé o mọ̀ pé òun wo fídíò kan lọ́wọ́ ló ṣe rántí àǹtí ẹ̀. Ẹ wò ẹ̀yin onímọ̀ ẹ̀yin tẹ́ ní agbára spiritually ẹ bá wa ṣèwádìí bóyá ọmọ yẹn ṣì wà láyé. Àǹtí Júmi ò dẹ̀ gbọ́dọ̀ sọmọ nù wọ́n ti jìyà jù lórí ọmọ. Àǹtí Júmi ń sùn church 5 years. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé ní Nàìjíríà yìí táwọn èèyàn ń ṣiṣẹ́ bí erin tó ń jẹ̀jẹ̀ ìlérí? Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣí dáadáa fún wa. Ìyà yìí ti ń pọ̀ jù lórílẹ̀-èdè Nàìjíríà tó yẹ pé àwọn ènìyàn tí wọ́n bá ṣiṣẹ́ takuntakun wọ́n á máa pe àwọn ènìyàn wọ́n á máa pè wọ́n ní ọ̀lẹ aríṣẹ́máṣe alápámáṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ takuntakun tó ń ṣiṣẹ́ real legitimately most of them gangan ló ń jìyà jù lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn tí wọ́n ń dọ́gbọ́n oríṣiríṣi sọ̀rọ̀ ara wọn àwọn ni wọ́n enjoy. Àwọn ènìyàn tó ń sá fún ìwà tó lè borúkọ wọn jẹ́ gangan ló ń jìyà. Why? Nigeria is rich. Lówó ní Nigeria kí ló ṣẹlẹ̀? Nigeria rich. In fact, I was just discussing with a brother in US. Gbogbo problem tó hit gbogbo àgbáyé yìí kò yẹ kó hit Nigeria so hard to buy. Because we have all it takes. A ní owó a ní ọrọ̀ tó bá yẹ pé bí wọ́n ṣe wà concerned nípa àwọn èèyàn wọn lọ́hùn yẹn òun náà ni la gbé humanity síwájú ní Nàìjíríà
àwọn èèyàn ní máa jìyà tó báyìí, àwọn èèyàn ń ṣe wàhálà ní Nàìjíríà, ẹ má pè wọ́n lọ́lẹ o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin onímímọ́, ẹ bá wa béèrè wò, mo ì máa béèrè full name ọmọ yẹn lọ́wọ́ wọn, and I will add it to this. Màá àdẹ̀mọ́ fídíò yìí. Ọ̀rọ̀ títí owó, ẹ̀yin èèyàn ẹ lè máa help wọn nípa tówó kí ẹ náà kó wà ń bẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí everybody béèrè, ṣé Déọlá ṣì wà live? Oh God, this is too much. Àǹtí Jumoke kò deserve ẹ̀, kò ń ṣèyàn bí Ọlọ́run. Ẹ̀rù future gan ń bàyàn, ẹ̀rù future ń bàyàn, ẹ̀rù future ń bàyàn. Kò dẹ̀ kí n ṣọlọ́run nìkà. Ẹgbọ́n bọ́n yẹn sọ, wọ́n ní àwọn ti try nínú àdúrà, kò kí n ṣọlọ́run nìkà ó, kò ń ṣọlọ́run nìkà. Bí èèyàn kú sórí òkè, tí nǹkan tó ń ṣẹlẹ̀ ní surroundings èèyàn tí ò bá ti fi atẹ́gùn àlàáfíà sí èèyàn, kò sí nǹkan téèyàn fẹ́ ṣe. Torí ìgbà tó bá yá ń sìn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa mú ọkọ̀ Ọlọ́run nínú ayé àwọn ènìyàn tó ń sìn. Ọlọ́run dẹ̀ kọ́ nìkà. Ẹ bá wa béèrè. Arábìnrin kan wá sórí program mi ní orí ètò tí mò ń ṣe ní Adámimúgo yẹn ní abala Òkòtúláyé. Ó kàn sùn, ó ní ó pe ọkọ òun, ọkọ ẹ̀ dẹ̀ dìde, and from there wọn ò rí ọkọ ẹ̀ mọ́ látọjọ́ yẹn. Wọ́n béèrè káàkiri, wọ́n sọ fún pé ọkọ ẹ̀ wà láyé, ìgbà tó yá wọn ló ti kú. So ìgbà tó sọ pé ó ti kú yẹn la tó give up. Ẹ jọ̀ọ́ ẹ bá wa béèrè, ṣé Déọlá ti ẹ̀ṣẹ̀ kọ́kọ́ wà láyé náà ká tó bẹ̀rẹ̀ sí ní máa wá nǹkan míì? Ọmọ 41 years. Níbo ni fámílì ọkọ àǹtí Jumoke wà? Mi béèrè nípa ọkọ wọn rí, because mo mọ̀ wípé tó bá ń báyọ̀ sọ̀rọ̀, mo mọ̀ pé she was going through a lot, but mi kì í fi gbogbo ara wá secret ẹ̀wọ̀n káàkiri. I'm not used to it. Ó dàbí ẹni pọ́ sọ fún mi nípa ọkọ wọn rí, bò mo ti gbàgbé. Bí mi ti ẹ̀ gbàgbé, mi lè wá sọ níbí because wọn ò gbé ọ̀rọ̀ ara wọn wá síta, so I can't. Káwọn fámílì àwọn bàbá Déọlá kọ́ dìde pẹ̀lú àǹtí Jumoke. Àǹtí Jumoke mo sure ìyàwó gidi ni, she's very very nice. Àǹtí yẹn nice gan, kọmọdé mọ́ra. Mi ì rí ibi táǹtí Jumoke gan tẹ̀ ti ṣe àfi erépa ẹ̀rín. She's good. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ ṣèdájọ́ àwọn obìnrin, ẹ̀yin obìnrin tẹ́ ẹ ń bú obìnrin, follow me on my program Ayé Obìnrin every Saturday láago 7. A máa tú ayé obìnrin bẹ́ẹ̀. Obìnrin is going through a lot. Láti ọjọ́ tí mo ti ń rí àwọn Déọlá, àǹtí Jumoke nìkan ni mò ń rí. No supporter. Wàhálà tí obìnrin ń rù ní orí ẹ̀ ó kọjá agbára ọkùnrin. Agbára ọkùnrin ò gbé. Ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká máa gbéra wa nígbọ̀nwọ́. Ẹ ti ẹ̀ jẹ́ kí a tún máa rí ọ̀rọ̀ ara wa, ká tún máa feel wípé àwáyé asán. Society ń drag wa, ilé ọkọ ń drag obìnrin, láti mókè ń drag obìnrin, because obìnrin ni wọ́n bí tí wọ́n ń tìká. Tí bàbá mi máa sọ wípé ṣèbílé ọkọ ló ń lọ tí wọn ò ní rán ní school. Obìnrin ló ń délé ọkọ tí wọ́n ń tìká, tí wọ́n sọ wípé lọ́jọ́ tí wọ́n bá fẹ́ obìnrin ọjọ́ ẹ̀ ni wọ́n bí. Wọ́n á wá sọ obìnrin di last born tí gbogbo ẹ̀gbin tó máa gùn. Mi ò fẹ́ tú púpọ̀ ń bí. Lẹ́yìn ìgbà yẹn, marriage àti ìfẹ́ á tún máa ti obìnrin kiri. Obìnrin á tún kó gbolé ayé ẹ̀ lé ọkọ ẹ̀ lọ́wọ́. Wọ́n á tún dá sí àdánwò. Nígbà tí kò bá tún yí bìrí, wọ́n á tún kó gbogbo wàhálà lé obìnrin láyà. Ṣé ó wá yẹ ká tún wá ní opportunity láti voice out, kí àwọn ọkùnrin bá lè mọ̀ wípé obìnrin wà important, ká tún máa drag ara wa? Obìnrin á jáde lórí social media, they will be dragging women. Tó bá ti ṣe kinní kan, wá lọ́kọ ẹ lọ, wá gbọ́kọ ẹ lọ. Tó bá ti ṣe kinní kan, wá sọkọ nù. And you don't know what she's going through in that house. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ feel pains, ẹ̀yin obìnrin tí ìyá yín feel pains. Ẹ jẹ́ ká tún àwọn ọkọ wa kọ́, ẹ jẹ́ ká tún àwọn ọmọ wa kọ́, ẹ jẹ́ ká tún àwọn ọkùnrin kọ́, kí àwọn obìnrin bá lè enjoy ayé, kó má dàbí ìgbà tí obìnrin wọ ayé asán. Wàhálà obìnrin ti pọ̀ jù kí ọ̀rọ̀ burúkú tún máa gun ayé obìnrin ní society tá wà yìí. Àwa black náà dẹ̀ ní, àwọn white ò kí ń lo obìnrin wọn bẹ́ẹ̀. It is well. Please let everybody rise up for this woman. Ẹ máa drag obìnrin. Tẹ́ bá ti rí nǹkan kékeré tí obìnrin ṣe, ẹ jẹ́ máa farabalẹ̀. Let us stop judging women,
as fast as we hear their news or their story, I mean, tá bá ti gbọ́ ìròyìn nípa wọn tàbí tá bá ti gbọ́ ìtàn wọn, ẹ jẹ́ ká máa béèrè wò. Ẹ já máa béèrè wò. Obìnrin go through a lot. Obìnrin go through a lot. Àwọn obìnrin ló máa ń dùn mí fún jù. Torí tí ó bá ti ṣẹlẹ̀, àwọn ọkùnrin gan tẹ̀ tí ní sọ̀rọ̀ díẹ̀. Àwọn obìnrin á ti gbóhùn sókè. Àti wá tag obìnrin bíi, bíi black sheep nínú gbogbo ẹ̀yà lágbàáyé. Kódà ọwọ́ ta fi mú obìnrin especially ní Áfíríkà yìí ó burú ju ọwọ́ ta fi mú ẹranko lọ. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló dé? Kí ló dé? Obìnrin dojúkọ a lot. I will spell it for people on that my program. Ayé obìnrin. I'm even happy wípé program tí àwọn Almond FM tán fún mi nìyẹn. Màá spell ayé obìnrin. Obìnrin dára, obìnrin rẹwà, obìnrin burú gidi gan, obìnrin le. Ṣùgbọ́n kí obìnrin kó tó di lion, ó ti go through a lot tí ò jẹ́ kí ẹnikẹ́ni gbọ́. Ẹ wo bí society wa ṣe ń treat obìnrin. Ẹ wo bí society wa ṣe ń treat obìnrin. Ṣé Woman yìí nìkan ló bímọ ni? Ṣáǹtì Júmi nìkan ló bímọ ni? Kátẹ̀ ní bàbá àwọn ọmọ wọn ò sí láyé. Ṣé àwọn family ọkọ wọn ṣé àwọn náà ò sí láyé ni? Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, àwa náà ló kú lọ́run. Àwa náà ló kú lọ́run. Àwọn tó fi ara wọn sílẹ̀, we are very very close to àwọn ọmọ òkú ọ̀run. Of course, very very close to them. Bí èyàn bá kàn tẹ̀ ní mọ̀ èèyàn máa ní àjò. Èèyàn ní àjò. Ẹ ò bí society ìṣekú dojúkọ obìnrin. Ohun tó wá ń dùn mí jù ni wípé àwọn obìnrin gangan ò mọ pàtàkì ara wọn. We useless ourselves, we face ourselves, we fight ourselves so much. One guy was talking to me in the morning. Ẹ mọ̀ pé program tí mò ń ṣe lọ́wọ́, mi ò ní ṣe lórí rédíò. I just want to mo ṣàfẹ́ kí àwọn èèyàn learn kọ́kọ́ ní alẹ́. Program tí mò ń ṣe lọ́wọ́, abiyamọ ní ẹni abiagba. Àwọn experiences oríṣiríṣi ti jẹ́ kí program yẹn gùn ju bí mo ṣe fẹ́ lọ. Àwa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tán pè mí, wọ́n ti gbọmọ lọ́wọ́ mi, wọ́n jẹ́ rọ́mọ mi. Ẹni tó kọ́kọ́ fẹjọ́ sùn nígbà tí bàbá ìyàwó rẹ̀ tó kí ẹnu bọ̀rọ̀. Conclusion gbogbo èèyàn tó padà ń pè mí ni wípé kán má jẹ́ kó fi ọmọ yẹn mọ́, kán ṣàjẹ́ kó máa rọmọ ẹ̀. Nígbà tó dẹ̀ kọ́kọ́ ro ẹjọ́, ilẹ̀kùn. Nígbà tí bàbá ìyàwó náà ro ẹjọ́, ilẹ̀kùn kọjá bẹ́ẹ̀. Ọmọdékùnrin náà wá pè mí lénìí. Ọmọ ọdún 5 lòun náà ò rí. Ẹ máa gbọ́ ìtàn. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, he is 31 years. Ọmọ ẹ̀ jẹ́ ọmọ ọdún 5. Ó mì pé nígbà tó fún ọmọbìnrin yẹn lóyún, ó jẹ́ ọmọ 26 years. Ẹ gbọ́ bó ṣe bá mi sọ̀rọ̀. Ó ní, mo ní ṣé o fún lóyún ni àbò òfin? Ó ní wọ́n máa wá gbóyún ká mi mọ́lé ni o. Mo ní kí ló mean? Wọ́n wá gbé oyún ká ẹ mọ́lé. Ṣé nígbà tó gbé ìdí àti fùrọ̀ wá bá ẹ nílé, ṣé o ò ṣe? Òun ṣe. So ìgbà tó yún wá dé, ó wá gbé oyún ká ẹ mọ́lé. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ́ ń pè ní single mother, tẹ́ ń múlẹ̀ sílé ní, tẹ́ ń bú, tó jẹ́ wípé àìṣẹ́ oyún yẹn dànù nígbà yẹn ló jẹ́ kó jẹ́ single mother. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ẹ ń fi sí tẹ́ ti sọ lórúkọ single mother, tẹ́ wá drag wọn as single mother. Ẹlòmíà comment ani, that is how those single mothers used to behave. Ṣebí it is because she's a single mother. Àbí you are also a single mother. Kí ló sọ wọ́n di single mother? Ẹ fẹ́ mọ̀ o. Ẹ fẹ́ mọ̀. Ó wá sọ fún mi wípé ìwọ ń ṣiṣẹ́ ní Àpápá. Àwọn family ìyàwó àti ìyàwó ẹ wọ́n wà ní ìjókòó. Kí ló dé tó mú ìyàwó títẹ̀ sọ́dọ̀? Ṣẹ́ni tó sọ wípé wọ́n gbé oyún wá ká òun mọ́lé ẹjọ́ ṣó ready láti fẹ́ yàwó débi tí ó sọ dáwọ́rì. Ó wá ní ohun tí ò jẹ́ kí wọ́n fẹ́ ni pé nígbà tí wọ́n fi máa padà dé, ó ti bọ́ ọmọ lọ́wọ́ ẹ̀. Mo ló bọ́ ọmọ lọ́wọ́ ẹ̀. How many years, how many months òun ni ó fi rìn sẹ́yìn fún kó tó bọ́ ọmọ lọ́wọ́ ẹ̀? Ó ní 1.5 years. 1.5 years. Ó àbádọ́ni ẹni tó fún lóyún. Ó wá sọ fún mi pé ó ní brain tumor, ó ní kinní kan. Mo ní ṣé sickness yẹn ò sí lára ẹ̀ nígbà tó pàdé ẹ̀? Ó ló wà lára ẹ̀. Definitely torí sickness yẹn ló ṣe sá fún. Ó dẹ̀ mọ̀ pé àìsàn wà lára ẹ̀ kó tó bá sùn. Ní society yìí, àwa obìnrin náà máa bí. Wọ́n la ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀bẹ̀ bí omi ò lè rán ọmọbìnrin ní school. Mi ò lè rán ọmọ. Ẹ wo adúrú iṣẹ́ tí àwọn presenters ti ṣe. Ẹ wo adúrú lecture. Ẹ wo adúrú twittering. Ẹ wo adúrú gbogbo nǹkan tá a ṣe, tá a twitter wọn tá a ṣe gbogbo ẹ̀. Ẹ wo bá a ṣe ń nurture gbogbo àwọn ọkùnrin bí ẹni pé ọmọdé ni wọ́n, kí wọ́n tó máa rí pàtàkì obìnrin láti lè máa rán ọmọbìnrin ní school. Ẹ wo nǹkan tó ń fi ayé ọmọbìnrin ṣe láyé àtijọ́. Ọmọbìnrin míì ò ní ti dàgbà, wọ́n á kàn fẹ́ dànù, wọ́n á gbé lápá ìyàká. Wọ́n kàn máa gbowó lórí ọmọbìnrin. Wọ́n á kàn gbowó lórí ọmọbìnrin. Wọ́n á kàn fẹ́ ni tí ò fẹ́. Ọmọ mi, ọmọ kékeré, wọ́n á kàn dédé bára rẹ̀ nílé bàbá àgbàlagbà nítorí pé àwọn òbí ẹ̀ wọ́n ní ìdí owó. Wọ́n á kàn ta ọmọbìnrin míì lọ́fà dànù. Tírú ẹ̀ bá wá ń dàgbà, tí oríṣiríṣi ìṣòro bá wá ń kojú ẹ̀, tó bá wá yí ojú padà nígbà tó bá súnkàn ògiri tán, ẹ máa lóbìnrin burú. Ẹ dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ àwọn obìnrin tí ò pọkọ wọn.
àwọn tí wọ́n pọkọ wọn tí wọ́n ń kàn sílẹ̀ àwọn tí wọ́n ń fi ìbànújẹ́ sínú tí wọ́n ń fi ayọ̀ síta ẹ̀ẹ́dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ wọn ẹ̀yin obìnrin lẹ́tún máa bọ́ síta tẹ́tún máa drag àwọn obìnrin ìyá yín ò dẹ̀ fọkànbalẹ̀ nílé ọkọ ẹ̀yin fúnra yín ẹ̀ sí nílé ọkọ ẹ̀yin fúnra yín ẹ bímọ mẹ́ta fọkùnrin mẹ́ta kí ló jẹ́ kẹ́ bímọ mẹ́ta fọkùnrin mẹ́ta ṣé níbi ìta àkọ́kọ́ ayọ̀ pọ̀ ń bẹ wá kúrò nù ayọ̀ wá padà ẹ wá lọ sínú ìbànújẹ́ ẹ̀yin tẹ́ ti pass through nǹkan nígbà tẹ́ jí ọmọge ẹ mọ̀ nǹkan tí àwọn ọmọkùnrin yìí máa fi ojú wa rí ọmọkùnrin tó máa pàdé tó máa fall in love tó máa disvirgin ẹ tó máa yá òun ló di flower ẹ òun ló tún máa sọ wípé òun ń wo bá tún bẹ̀rẹ̀ sí ní bọ oríṣi obìnrin you will not have a choice men they will meet women in peace and they will leave them in pieces irú àwọn obìnrin yẹn lẹ́yìn dẹ̀ ṣe ń drag obìnrin dẹ̀ ní àwọn obìnrin ni mò ń face àwọn ọkùnrin ò mọ nǹkan tóbìnrin face wọ́n kàn enjoy obìnrin wọn lọ ni àìmọye obìnrin tó determine nílé ayé wípé ẹni tí mo bá fẹ́ nìkan ló máa gun orí mi nílé ayé but by the time tó máa count ó ti count more than 20 nígbà tó jẹ́ pé bó ṣe ń fall in love ló ń fall out of love ìyẹn ń sọ fún mi pé wọ́n gbé oyún wá bá mi nígbà tí mo da question bò kó lè sọ̀rọ̀ lọ́mọ́ ẹ wá tún yọ ó tún yá ó ní wọ́n ń perí òun ṣé ọmọ ẹ ló fẹ́ gbà ni àbí wọ́n ń perí ẹ àwọn fámìlì ìyàwó ni ò jẹ́ kóun lówó lọ́wọ́ mo ní báwo ló ṣe mọ̀ bóyá ọmọ tó abandon yẹn báwo ló ṣe mọ̀ bóyá special child lọ́mọ tó abandon báwo ló ṣe mọ̀ bóyá ẹlẹ́dàá ọmọ yẹn gangan ló ń fìyà jẹ tó tún di ẹrù burúkú lé fámìlì ìyàwó ẹ lórí ó tún ní ìyàwó òun àtàwọn fámìlì ẹ ló ń perí òun ẹ wo ìyà tí obìnrin ń jẹ àwa obìnrin la máa tún kàwé tán ó máa débi àṣeyọrí not even ibi àṣeyọrí irú èmi tí mo sọ̀rọ̀ yìí I am a storyteller ó yẹ kí n hate ọkùnrin ni but nígbà tí ò kí n ṣọkùnrin míì tí mo bá pàdé ló fìyà jẹ mí báwo ni mo kàn ṣe dédé máa hate ọkùnrin mo fẹ́ lọ sí teachers college ọkùnrin ló dá mi padà teacher tó dá mi padà àwọn náà sì lè máa wò mí o wọ́n lè wò mí o mi ò ní dárúkọ wọn o I don't bloody care Mr. Shiyanbi vice principal mi náà làwọn like mi kí n jẹ́ teacher because nígbà tí mo wà ní school mo máa ń kéwì mo máa ń ṣe debate kò sí nǹkan tó ń ṣe láyé tí mi ò kí n participate ẹ dẹ̀ mọ̀ pé àwọn teachers wọ́n máa ń fẹ́ kí àwọn ọmọ wọn tí wọ́n bá rí wípé wọ́n sharp kó jẹ́ teacher Mr. Shiyanbi Mr. Diran Ashiyanbi àwọn ni vice principal wa Mr. Fapojuwo ni principal wa nígbà yẹn bí mo ṣe parí náà ni àwọn fẹ́ kí n lọ sí teachers college wà ní pé tí mo dùn gbà yẹn sọpẹ́ ìgbà tí mo débẹ̀ àkúṣe exam mo pass nígbà tó di wípé kí n rí ẹni tó ń pass wọn wọlé ló ń sọ fẹ́mi wípé ní inú yàrá yìí ló ń ti máa ń bá àwọn obìnrin sùn kí wọ́n tó wọlé sísà mi dẹ̀ sọ wípé òun wọlé o òun ò pass through irọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn náà sọ pé rárá o àwọn ò pass through ẹ̀ ń tàwọn as ọmọdé tí mo jẹ́ tí mo ẹ̀ṣẹ̀ parí secondary school ẹ wo èjì mi ẹ jẹ́ ká kọ́kọ́ gbàgbé wípé bóyá ìgbà tí mo wà ní ibì kan ìgbà tí mo dé primary 3 mo dọ́dẹ òmu mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ primary 1 I wasted like 4 years kó tó di wípé mo parí ní 89 àti years tí mo waste àti years tí mo jáde ó yẹ èrò papọ̀ láyé ìgbà yẹn torí pé wọn ò fọwọ́ tèmi kan etí gan kí n tó lọ sí school I went to school straight and I was young and I was making it mo dẹ̀ ṣọmọ ìyàwó sister mi that was in early 70s mo ṣọmọ ìyàwó sister mi mo dẹ̀ kúrò lọ́dọ̀ àwọn parents mi mo dẹ̀ kó lọ́dọ̀ sísá mi nífẹ̀ẹ́ mo ní mò ń lọ ọ̀dọ̀ màmá mi mo dẹ̀ dọ́dẹ̀ òun mo dẹ̀ padà sí primary 1 mo dẹ̀ parí school mi mo dẹ̀ dé secondary school a dẹ̀ parí tán wọ́n ní ká lọ ṣe teacher ń sọ fún mi àgbàlagbà ń sọ fún mi pé yàrá tí mo ti máa ń bá àwọn obìnrin sùn yẹn láti ọjọ́ yẹn ni mo ti hate wípé tí n bá fẹ́ gba nǹkan tí n bá fẹ́ jẹ́ nǹkan kan ní ayé àbí pé mo fẹ́ rí nǹkan tó jẹ́ ire tó bá ti jẹ́ wípé sex máa tẹ̀lé I will never do it. Ó ṣe mí lóore yàtọ̀ sí ẹ̀kọ́ tí wọ́n kọ́ mi nínú ilé ó ṣe mí lóore yàtọ̀ sí eléyìí tí mò ń rí lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n oríṣiríṣi ọkùnrin àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n àti gbogbo ẹ̀ mo determine bọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ ní ọjọ́ yẹn mo dúró mo tàdí mọ́yìn ni mo sọ̀rọ̀ sí wọn bàjẹ́ torí mo ti rántí mo ti mọ̀ wípé bí mo ṣe ń kúrò níbí báyìí mi ò rí school yìí wọ̀ láyé mo tún lọ sí college of education ní Iléṣà teacher ló tún frustrate mi tí mo fi jáde kúrò ń bẹ̀ láì kàwé ká ní mo mọ̀ nígbà yẹn wípé wọ́n ń report wọn ni mi ìbá ti report wọn tí gbogbo ayé ò bá ti gbọ́ ká ní mo mọ̀ mi ìgbọ́n mo jẹ́ ọmọ kékeré ẹ wo nǹkan tí àwọn ọkùnrin ti ṣe nínú life ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ti bà ayé wọn jẹ́ ẹ wá jókòó síbẹ̀ yẹn ẹ máa sọ̀rọ̀ sí àwọn obìnrin ẹ wo nǹkan tí àǹtí yìí tó ń rún mọ́ra for the past 5 years wọ́n tún kó àwọn ọmọ wọ́n tún kó wọn sọ́dọ̀ kò wá sí ẹnì kankan nínú ẹbí tó lè ran àǹtí Júmi lọ́wọ́ ngbò bá wáyà ń sìn ẹ máa sọ pé ṣèbí ní industry wọn ní owó lọ́wọ́ ṣé àwọn tó wà ní industry yẹn ṣó jẹ́ family ara wọn ni many of them don't even know each other ẹnìkan tí nǹkan máa ṣe ẹ máa pè Fúnkẹ́ Akíndélé lè má pàdé ẹ̀rí nílé ayé ṣe bẹ́ẹ̀ rí nígbà tí Lizzy Anjorin àtàwọn Ìyábọ̀ Òjó àti kí lorúkọ ẹ̀ Tóyìn tí wọ́n ń jà ṣe bẹ́ẹ̀ ń gbọ́ tí Tóyìn sọ wípé ibi báyìí ló ń ti pàdé Lizzy rí àwọn ò pàdé ju iye ìgbà báyìí lọ rí many of them have never even met each other on the set èèyàn mẹ́rin lè rí nínú film lọ́pọ̀lọpọ̀ àwọn films oríṣiríṣi àwọn the same set of people tẹ́ bá ń wo film Bíọ́dún Adékọ́lá sorry orúkọ yẹn sápá mi lórí because I'm too emotional tẹ́ bá wo fíìmù Kọ́lá Adékọ́lá ẹ máa rí wípé ẹ máa rí àwọn certain people níbẹ̀
tí ẹ lè má rí nígbà tí Alásàrè wà láyé ẹ mọ̀ pé ẹ máa rí Alásàrè ẹ mọ̀ pé ẹ máa rí bọ̀dà Latin normal ni mo fẹ́ pè sọ̀rọ̀ ẹ rí wípé ẹ máa rí Latin ẹ máa rí àwọn èèyàn kọ̀ọ̀kan so àwọn èèyàn tí ò wá sí nínú fíìmù yẹn wọ́n lè má múra rí wọ́n lè má ríra rí bẹ̀lẹ̀ lómi àtúntì máa go against wọn pé kọ́ máa ràn wọ́n lọ́wọ́ pé torí pé wọ́n wà ní industry ẹ̀yin obìnrin lè máa wá jókòó síbẹ̀ yẹn lè máa bú àwọn obìnrin wọ́n gbọ́dọ̀ gbé wípé obìnrin báyìí ṣe nǹkan kan báyìí sí ọkọ rẹ̀ have you ever did you even find out why she did that to her husband you don't know ọkọ rẹ̀ á ti máa ṣẹ́ for the past 20 years tí ò ní sọ̀rọ̀ kí obìnrin tó react ọkọ rẹ̀ ti máa fi ìyà jẹ for the past 20 years tí kò ní sọ̀rọ̀ nígbà yẹn ni ọkùnrin míì tún máa walk into the life of such a woman tó ti wà broken into pieces ló tún máa promise ẹ̀ ní heaven and earth all just to go there láti jà lólè àtún jà lólè ara ẹlòmí àtún jà wọn lólè owó ẹlòmí àtún jà wọn lólè dúkìá ẹlòmí àtún jà wọn lólè nígbò bá máa padà máa sọ̀rọ̀ sí wọn ọ̀rọ̀ burúkú ni ó máa jáde nínú agbárí rẹ̀ torí pé ó ti rí nǹkan tó fẹ́ wá